Yorùbá o kí ló ṣe ta ò ronú ọmọ Yorùbá o kí ló ṣe ta ò ronú ọmọ bá ń ṣẹrú ọmọ ẹlẹ́ran ń jẹ ègún ẹran Yorùbá o kí ló ṣe ta ò ronú. Fúlàní pa wá lójoojúmọ́ ìbẹ̀rù bojo ní ti ilé tó kó ajínigbé ó máa lóhùn ká ẹni tó tún gbé wá níjà lẹ́gbẹ́jú sátìmọ́lé kí ló dé. Yorùbá o kí ló ṣe ta ò ronú ọmọ Yorùbá o kí ló ṣe ta ò ronú ọmọ bá ń ṣẹrú ọmọ ẹlẹ́ran ń jẹ ègún ẹran Yorùbá o kí ló ṣe ta ò ronú. èèmọ̀lùkùtù pẹ́bẹ́ mo gbọ́ wọ̀bọ̀wọ̀bọ̀ ifá kí n tó wọlé mo gbẹ̀yìn kò lé mo mọ iye odù tó wù mo kẹsànánú bẹ́ẹ̀ ni mo keje òde mo ti kan ìkékeré òun ìwàkùn. ẹ kú ilé o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ tún kú àmójúbọ̀ èmi tamọ́tíyé àmúbíẹ̀yá èmi abàmì ẹ̀dá amúlétè bí àkókò ìkàyà èdèrè ọmọ Oodua mo kí gbogbo ọmọ Yorùbá tòótọ́ wípé ẹ kú àfaradà mo sì kí ẹ̀yin èpò nínú ìran Yorùbá wípé ẹ kú iṣẹ́ ibi ní ṣíṣe o ṣìgìdì yín tẹ́ ẹ rán lọ sódò yóò padà fàbọ̀ fóníṣẹ́ o bínibíni òkúkú níṣà ìbíní bẹ́ẹ̀ ni bèrèbèrè ó bèrè ìwà wọ́n ní ká afàrópalẹ̀ ìtalẹ̀ ń jẹ ni wọ́n tún ní àfìtọ̀pàjà jẹsẹ̀jẹsẹ̀ tún jẹ̀yàn ọba aládé ń bẹ nínú ìran Yorùbá tún sunkún àìlólórí olórí jagunjagun ń bẹ níran àtẹ̀wọ̀nrọ̀ ìran Yorùbá tún jẹ pátápátá nínú ìyà ó ti wáyé ìran Yorùbá wípé ẹni agbójú okùnlé ò jẹ ni àgbà o wọ́n lógun fẹ́ wọlé alára ogun fẹ́ wọ̀ dẹ̀dẹ̀ ajérò wọ́n lógun fẹ́ wọlé ọwájàká onídàárà àgbẹ̀dọ̀ ogun ò gbọ́dọ̀ kó wa nílẹ̀ Yorùbá ọjọ́ sátidé tó kọjá ni mo sunu ọgbọ́n mo tàkàkà ìmọ̀ mo forúnkún tẹ̀pá ìrònú mo sunkún lórí ọ̀rọ̀ ìran Yorùbá mo ronú bí wọ́n ṣe ń dé wàá mágolo mo ronú lórí iye ọmọ Yorùbá tí wọ́n ti pa lápàlàdọ̀ kẹ́yìn ọba Yorùbá ni ò lè bá mọ́ ni àbáwọn èèkàn Yorùbá ni ò lè kàn gbàngbàngbàn mọ́ a kì í lọ́ba ká tún lójó ṣáà lọ́rọ̀ Yorùbá wí kí wá ló dé táwọn ọba aládé gbogbo wa ń kárí bọnú bí akíká àwọn tá a pè lólórí jagunjagun nílẹ̀ Yorùbá dà ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadè wọn ò lè mí pínpín mọ́ àwa ti ṣe fi níjòyè àwòdì kó má lè gbòòrò mọ́dìyẹ ó mà ṣe o ọ̀nà wo la ó gbé gbà lọ́pẹ́lọpẹ́ Ṣẹ́gun Bọ́lárìnwá lára ọmọ Yorùbá o àlàpà èsì adákẹ́jà tí ò ṣeé súnmọ́ ọjọ́ pẹ́ tó ti ń jagun fúnran Yorùbá ṣùgbọ́n torí pé àgbà Bọ́lárìnwá lómi nínú òun ni òjò máa pariwo ara rẹ̀ káàkiri orí ayélujára Ṣẹ́gun Bọ́lárìnwá ti jagun Haúsá ó ti jagun Fúlàní adaranjẹ̀ láìmọye ẹ̀yin ọmọ Yorùbá o ǹjẹ́ ẹ mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn atiláwí tún ti gbé Bọ́lárìnwá jù sẹ́wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe sásíwájú ọmọ aládé gbogbo ó yẹ ká ẹ béèrè pé kí ló ṣe okùnfà àtìmọ́lé tí wọ́n ju Bọ́lárìnwá sí ọ̀rọ̀ àṣírí ikú tó pa Kásìmọ́ wo Abíọ́lá mọ̀ ni bí mo bá tún rántí ìṣe àti ìwà Yorùbá máa tún bú ẹkún gbaragada ẹni bá rántí ọjọ́ tí wọ́n mú Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá èyí ń Ọláwálé Mọ̀ṣúdì Kásìmọ́ wo Abíọ́lá tọ́ba ti jòyè Yorùbá ló fọwọ́ dùn kẹ́mù wọn ò sọ̀rọ̀ tábíọ́lá fi kú táṣe fi wọ gbọ́mọ̀mẹ́dókì Yorùbá lọ́wọ́ po tọ́ba ti jòyè Yorùbá ọ̀rọ̀ ló tún délẹ̀ yìí o ẹ̀kíní pága ẹ̀kejì pága ẹ̀kẹta àjọwọ̀gbẹ́ ńlá gbọ́ General Bọ́lárìnwá Abíọ́dún tó jẹ́ olórí ọ̀dọ́ Yorùbá ajìjàǹgbara Yorùbá òǹgbèjà Yorùbá afẹ̀mídínkù Yorùbá ó ń bẹ nínú iṣẹ́ ológun ní gbogbo ìgbà tí wọ́n pa Kásìmọ́ wò Abíọ́lá ó ní gbogbo àṣírí ikú tó pa Abíọ́lá Kásìmọ́ wò òun lòún rí kedere o ẹ̀yin ọmọ Yorùbá o ìgbà tí ọjọ́ rọjọ́ tọ́jọ́ rọjọ́
ó wá sọ gbogbo àṣírí bí iṣu ṣe kú bí ọ̀bẹ ti ṣe bẹ́ṣù ó fara rẹ̀ hàn fétéfètè ó sọ ọ́ lórí ayélujára o ó dákọ̀ ikú tó pa Abíọ́lá Mọ̀ṣúdì kedere ẹ̀yin ìran Yorùbá o àbálọ àbábọ̀ ohun gbogbo General Bolarinwa tún ti kó sí páńpẹ́ wọn o ó ń bẹ nínú ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ṣé Yorùbá ò ní sọ̀rọ̀ ṣé Yorùbá ò ní kégbe káàkiri àgbáláyé ni ẹ wá wo àìmọye ẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀sùn tí wọ́n yí máa lọ́rùn ẹsẹ̀ kìtìkìtì ẹ̀yin ọba Yorùbá ẹ rántí pójú tó ti abàfì ó mọ̀ tàgbà rere ojú tó ti abọ́ rẹ̀ ṣé kò ti ọmọ awo ni General Bolarinwa kọjá ẹni tá a lè gbàgbé sátìmọ́lé àbí ta ni ó daṣọ bo Yorùbá bọ́yẹ́ bá mú ẹ rí báwọn atiláwí ṣe ń kanlẹ̀kùn ogun gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ tètè lọ gba Bolarinwa kó tún wá bá wa kọjú ogun o lọ́dún 1992 ipò lẹ́tẹ́nẹ̀ǹtì èyí ń ipò oníràwọ̀ méjì òun ni Ṣẹ́gun Bolarinwa wà láyé ìjọba Babangida ìjà ìyàmẹ̀yà tó ṣẹlẹ̀ ní Káó Sábóngèrì ní Kaduna àbí ṣé Yorùbá ti sáré gbàgbé ìtàn ni tí wọ́n ń pa Yorùbá bí ẹni ń pàgàlà nígbò General Bolarinwa fárígà ó foríjà ó fìrùjà òun ló ṣokùnfà bí wọ́n ṣe gbé e kúrò ní Wandif Kaduna wọ́n gbé e lọ sí Taraba wọ́n ní kó máa lọ fojú winá ogun ọjọ́ pẹ́ tó ti ń fara dígun fúnra Yorùbá Yorùbá ẹ tètè dìde sọ̀rọ̀ Bolarinwa kó má bàa rí bíi tAbíọ́lá ń jọ́ sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lọ pa Abraham Adésànyà n ò pa Abraham Adésànyà lọ pa lágbájá èmi ò lè pa lágbájá lọ pa tàmẹ̀dùn àlẹ́ mi ò ní pàrán Yorùbá òun ló bá kúrò nínú iṣẹ́ ológun ẹ̀yìn ìgbà ọ̀hún ló dẹ́gbẹ́ YYF sílẹ̀ Yorùbá Youth Forum ọba Síjúwadé Ọọ̀ni Ifẹ̀ àná òun ló jan Ṣẹ́gun Bolarinwa ló ń tẹ̀ gbàgàgbàgà olóyè lásìwájú ọ̀dọ́ Yorùbá o àtìgbà òun ló ti ń ṣe takuntakun nínú ìran Yorùbá bó ti ń tọ́jú opó òun ló tún ń tọ́jú ọmọ aláìní bàbá ó ń tọ́jú àwọn ọmọ aláìníyàá èló la fẹ́ kà nínú eyín Adípèlé mélòó ń la fẹ́ fẹ́nu ròyìn nínú ipa ribiribi tí Olúṣẹ́gun kó nínú ìran ọmọ aládé o ìjà ìyàmẹ̀yà tó ṣẹlẹ̀ ní ṣáṣá ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ojúlówó ìran Yorùbá ṣé ẹ ti sáré gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé mi rántí o ó kúkú fojú hàn fétéfètè wípé Ṣẹ́gun Bolarinwa ta pẹrẹ sójú ìjà kò dàbí àwọn tòkè ọ̀hún tí wọ́n dákẹ́ riri mọ́lẹ̀ bí oríire o ẹ̀rí fọ́nrán akitiyan ìpẹ̀tù ogun ṣáṣá ọ̀hún ó ń bẹ káàkiri o ẹ sì tún lè béèrè wò lọ́wọ́ sẹ́ríkì àwọn Haúsá àti lọ́wọ́ olórí àwọn ọmọ Yorùbá tí ń bẹ lọ́jà Akínyẹlé irú itú tí General Bolarinwa pa lójú wọn ìjà ìyàmẹ̀yà tó tún ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ní kòpẹ́kòpẹ́ ńkọ́ Bolarinwa tún lọ síbẹ̀ kò bẹ̀rù ogun kò bẹ̀rù ìjà Ọọ̀ni Ifẹ̀ aláyélúwà bàbá tún lè ṣẹ̀rí ọ̀rọ̀ mi o àwọn Fúlàní ajínigbé ti jí Bolarinwa gbé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gán ni Bolarinwa tún jẹ́wọ́ tewétegbò láàrin wọn lọ́jọ́ tó ti sọ àṣírí ikú tó pa Abíọ́lá òun nìṣòro àkọ́kọ́ ti dé òun nìdààmú àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ ẹ bá mi sọ fún Kọ́lá Abíọ́lá o Kọ́lá Abíọ́lá o ẹ sọ fún Jamiu ọmọ Abíọ́lá ẹ pé kí wọ́n má wòran ọ̀rọ̀ yìí Ṣẹ́gun Bolarinwa ò jalè kò pànìyàn bẹ́ẹ̀ ni kò lù jìbìtì àṣírí ikú tó pa Abíọ́lá tó tú òun ló fa sábàbí ìjìyà ète tó ń jẹ o ọ̀rẹ́ tímọ́tímọ́ Ṣẹ́gun Bolarinwa ọ̀dọ́ rẹ̀ ni wọ́n kọ́kọ́ gbà wọlé òun ló gbàbọ̀dè fún Ṣẹ́gun o ẹ̀yin ọmọ Yorùbá o ó yẹ ká máa ṣèrántí wípé èké ní ń pẹrú èpè ní ń polè ilẹ̀ dídà ní ń pa ọ̀rẹ́ alájọbí ní ó dájọ́ iyèké èyí tó bá dání o ẹ̀yin ọba wa gbogbo nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin ọrùn òjìgbàrà ìlẹ̀kẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí wa níjó níyì ẹ wo bí kú gbóná ṣe pa Abíọ́lá ẹ wo bí kú gbóná ṣe pa Délégiwá àtàwọn ọ̀tọ̀ọ̀tọ̀ akọni wa nílẹ̀ Yorùbá àfi kí korúkọ dìde kẹrùwà dìde General Ṣẹ́gun Bolarinwa ò gbọ́dọ̀ kú sípò kà ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún bá mi ké sí Adélékè gómìnà tuntun ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ pé kó tagìrì sọ̀rọ̀ Ṣẹ́gun Bolarinwa kó má tẹ̀lé ọ̀rọ̀ àhesọ tí ń bẹ lórí ayélujára gbogbo torí pọ́ńgbarata lórí ọ̀rọ̀ Yorùbá Nation òun ni wọ́n fi mú Ṣẹ́gun
gómìnà Adeleke bọ́ ọ bá ń gbọ́ mi kò síbi tí jẹnara Bọ́lárìnwá yìí ti fọ̀rọ̀ rẹ̀ yangàn bẹ́ẹ̀ ni kò fọ̀rọ̀ rẹ̀ tàfàlà rí ó yá sa gbogbo agbára kọ́ ọ lọ́ọ̀rẹ́ dóòlà àbúrò rẹ o gómìnà Adeleke ṣe bọ́ ọdún tí wọ́n ṣe fún ọ nígbà kan àná rí òun ló fi yẹ kọ́ ọ mọ̀ wípé ètí àtiwà ìkà ń bẹ lọ́wọ́ àwọn atiláwí jaburata kí jẹnara Bọ́lárìnwá lọ́ọ̀rẹ́ fọkàn balẹ̀ torí pé olódodo ò ní kú sípò kà àti wípé báyé bá ń gbógun bọ́tẹ̀ ẹni kì í mọ̀ sá báyé bá lè mọ́ ni òun là ń mọ̀ sí ẹni fúnra ìmùlẹ̀ ni ó fojú hàn bí ṣòro bá dé gbogbo ayé náà kọ́ lọ̀dàlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá o ẹ wá gbọ́ ohun tó yà mí lẹ́nu o àṣé ọmọ náà là ń rántí ná inú mi pòrúurú ọkàn mi bàjẹ́ gbọ́jọ́gbọ́jọ́ ìgbà tí mo gbọ́ pé Bọ́lá Ahmed Tinubu ń dá yẹ̀yẹ́ Ṣẹ́gun Bọ́lárìnwá kalẹ̀ èyí ń lórí amóhùnmáwòrán wọn lójoojúmọ́ ni Tinubu máa ń fi àwòrán Ṣẹ́gun Bọ́lárìnwá hàn lórí tífíìsì Tinubu pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ tó burú jọjọ o àfi kí Yorùbá pera wọn sẹ́jọ́ Roonu ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ẹ jẹ́ kí kálukú ó múra kó lé o ọ̀rọ̀ ló délẹ̀ yìí orin ìwo la fẹ́ kọ sí gbẹ̀du o lórúkọ gbogbo ọmọ Yorùbá tòótọ́ òun ni mò ń dúpẹ́ lọ́wọ́ Yorùbá nation tí ń bẹ lókè òkun gbogbo ẹ̀yin èèyàn pàtàkì pàtàkì ẹ̀yin tẹ́ ẹ̀ sọ lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ̀ fàpò yàkọ́ para gbogbo ẹ̀yin tí ò gbàgbé ilé adúpẹ́ lọ́wọ́ yín o ẹni bíi Prince Taiwo Ọládipúpọ̀ wọ́n ní adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdótì ìran Yorùbá Prince Adékúnlé ọmọ wọn lóde fẹ̀ ẹ mọ̀ kú àdótì àwọn ọmọ Yorùbá tẹ́ni ọmọ ológo obìnrin pàtàkì amúlánu bí ẹyẹ játájátá ọ̀ọ́nì fẹ́nukọ́ ọ̀ọ́nì ṣìwì tẹ́ni ọmọ ológo ọ̀ṣẹ̀unṣẹ̀un o Madam Bọ́lá ní Amẹ́ríkà àmọ̀ kíyìn adúpẹ́ ọpẹ́ ẹ̀wá pọ̀ ìyá sódíyà ní Amẹ́ríkà gbogbo yín pátá lẹ kú àdúrótì Mr. Balógun kókó ni lára Yorùbá nation ayé yín ò ní dìbàjẹ́ ẹ ṣeun o ọmọ Yorùbá tòótọ́ gbogbo wọn ló mọ̀ ọ́ lóore o tó ẹ̀jẹ̀ tún dúró nìyíná mo wí yìí lónìí n ó tún wí tó bá dọjọ́ mi èmi amúbíẹ̀yà tamọ́ ti yé èmi lábàmì ọ̀rọ̀ ọmọ Oòduà ó tún di nígbà míì ìpàdé wa láyọ̀ láyọ̀ bí oyin mọ́mọ́.